òkè ọ̀run. A gbé Ọlọ́run ga fún wákàtí mìíràn tí a tún láǹfààní àti pàdé lónìí yìí. Àní lórí ètò wa ẹ̀mí àti ara bí a ṣe ń gbé yẹ̀wò láti bí ọ̀sẹ̀ mélòó sẹ́yìn. A tún tẹ̀síwájú lórí kókó ẹ̀kọ́ kan náà ní abala míì ní wákàtí yìí. Mo gbàdúrà wípé bí Olúwa ti lo ìmọ́lẹ̀ gẹ́gẹ́ bí ohun èlò láti ṣẹ́tù ayé tó sì fi túmọ̀ sí ìmọ́lẹ̀ kan náà kò wá kó pa àìmọ̀kan wa kó bàjẹ́ ó sì mú wa kúrò ní ipò pẹ̀tẹ́lẹ̀ àìmọ̀kan yẹn lọ sí ipò òmìnira, gbé wa kúrò ní ipò ara gẹ́gẹ́ gbé wa lọ sínú tẹ̀mí. Ìwé Daniel orí 2 ẹsẹ̀ 11 ó sọ Daniel ló sọ kankan mọ̀ pé àwọn aláfọ̀ṣẹ ó sọ fún ọba níbẹ̀ yìí pé kò sẹ́nìkan tó lè sọ ohun tí ọba sọ yìí, ìran yìí àti àlá yìí ò ṣe Ọlọ́run ẹni tí gbùgbé rẹ̀ ò sí nínú ara. Gbàdúrà pé kálíbà máa ń ìjìnlẹ̀ ti Ọlọ́run ọ̀rọ̀ kó mú wa kó nínú ara lórúkọ Jésù lọ wa. Lónìí agbẹ́gbẹ́yàwó lórí Ísákì àti Ismaili nínú Genesis orí 16 Genesis 16 láti gbọ́ ìbí Ismaili, ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tó gbé Abraham kúrò nílẹ̀ ìlérí lọ sí Íjíbítì. Ní wọ́n pàdé Ágáì gẹ́gẹ́ bí ẹrúbìnrin, wọ́n sì mú wá sí ilẹ̀ Kénáánì. Wọ́n gbà tí ìlérí dàbí ẹni kó falẹ̀ díẹ̀, Sárà ló mú àmọ̀ràn wá pé kó wọlé tọ̀ Ágárì lọ, bóyá ìlérí tọ́lọ́run ṣe kó lè ti ọ̀dọ̀ rẹ̀ wá. Abraham ṣe bẹ́ẹ̀, ṣùgbọ́n Ọlọ́run jẹ́ ó yé wa wípé yìí ṣe ìlérí tó ń ṣe fún ìdílé yìí láti ara Ismaili àbí láti ara Ágáì ni yóò ti wá. Gẹ́gẹ́ bí ìlérí tó ń ṣe mò ń múṣẹ, bẹ́ẹ̀ náà ló wà títí dòní yìí pé ìlérí tọ́lọ́run ṣe fún ẹnìkọ̀ọ̀kan wa ó lè múṣẹ bó tilẹ̀ falẹ̀. Ìwé Ábákúkù orí 2 ní ká dúró dè, ó ní yóò dè títí dídé yóò falẹ̀. Nínú ngbòdì Genesis 21 Genesis 21 a rí àmúṣẹ ìlérí yẹn níbi tí a ti bí Ísákì àṣeyayé. Now a wá rí pé bí ìbí ta ẹ̀mí náà ti wà yìí nìyẹn. Ìwé John orí 1 ẹsẹ̀ 12 ó ní iye àwọn tó gbàgbọ́ ló fagbára fún láti dọmọ Ọlọ́run, àwọn tó gba orúkọ rẹ̀ gbọ́. Ẹsẹ̀ 13 ó ní àwọn tí a bí kì í ṣe nípa ẹ̀jẹ̀, kì í ṣe nípa ìfẹ́ ara àbí ìfẹ́ ènìyàn, bí ó ṣe nípa ìfẹ́ Ọlọ́run. Àwọn tá a bí kì í ṣe nípa ìfẹ́ ara, kì í ṣe nípa ẹ̀jẹ̀, kì í ṣe nípa ìfẹ́ ènìyàn, kì í ṣe nípa ìfẹ́ Ọlọ́run. Ẹ pé a bí Ísákì nígbà tí ó tiẹ̀ ṣẹlẹ̀ sí Sárà gẹ́gẹ́ bí obìnrin, ọjọ́ ti lọ lórí rẹ̀. Etí ó lè mú kí irú ẹni bẹ́ẹ̀ ó bímọ ẹni 70 ọdún 90 years 90 ans kó tó di pé irú ẹni bẹ́ẹ̀ ó bímọ wọ́n gbọ́dọ̀ jẹ́ pé ọwọ́ Ọlọ́run ni, ọwọ́ Ọlọ́run níbẹ̀. So bẹ́ẹ̀ ni bíi ti ẹ̀mí sẹ́mà. Ìwé John orí 3 láti ṣe kí n ṣe kẹjọ afẹ́fẹ́ síbi tó wù àmọ́ bí ti ń bọ̀ àmọ́ bí ti ń lọ, bẹ́ẹ̀ ni bíi ti tó jẹ́. So a bí Ismaili gẹ́gẹ́ bí tara ẹnu tara ni, a bí Ísákì gẹ́gẹ́ bí ẹni ti ẹ̀mí. So yẹ ni pé Ísákì jẹ́ ni tẹ̀mí, Ismaili jẹ́ ẹni tara, torí ìbí wọn ló fi hàn bẹ́ẹ̀. Irú táàtù tí a lè gbé wọ̀, irú tá a lè gbà jẹ́, irú tá a lè pera wa, bí ìbí wa ò bá jẹ́ nípa tẹ̀mí tí a bí wa, tí ì ṣe nípa ìfẹ́ èèyàn. Ẹlòmíì dọmọ Ọlọ́run lónìí tí ń claim nípa ìfẹ́ ara, bàbá rẹ̀ ntọ́ jẹ́ ni, ìyá rẹ̀ ntọ́ jẹ́ ni, inú ìjọ ẹni bí sí bóyá ló tiẹ̀ pẹ̀lú wọn láti dájọ́ sílẹ̀. Orí pé wọ́n ti fòróró yàn oríṣiríṣi nǹkan náà lè claim sọ lè pẹ́ra wọn lẹ́yìn tó ti bí wọn, ṣùgbọ́n ìṣe àtiwá wọn kò fi ẹni tẹ̀mí hàn. So ìbí yẹn kọ́ ni à ń gbìyànjú sọ àlàyé. So bẹ́ẹ̀ náà ni tí àwa tá a jẹ́ ni tẹ̀mí lónìí gbọ́dọ̀ gbà kọjá. Ìbí wa kò gbọ́dọ̀ jẹ́ ìbí tara. Ọjọ́ orí wa, ipò tá a wà, ìtàn yẹn wá sí ojúṣe wa, tá owó tá ń dá, bá ti ń gbé ìrírí kọjá àwọn iṣẹ́ ìsìn wa nílé ọ̀nà. Bí a bá dà tó bí ká tó wa bí, a lè dọmọ Ọlọ́run gbàbẹ́. Bákan náà a rí Ísákì ló ń gbé ìlérí àti májẹ̀mú lọ́wọ́. Ismaili ò ní májẹ̀mú kankan lórí rẹ̀. Bọ́lá yẹ pé Abraham fẹ́ kọjá pé májẹ̀mú yẹn Ismaili ni kò gbé, bá Ọlọ́run ní pé rárá lórí Ismaili wọ́n sọ di ńlá. Májẹ̀mú ti ìgbàlà gbogbo ayé
tí ìwòsàn gbogbo àti dáde gbogbo ayé lórí Ísákì ìwọ̀n gbègbè wá sáyé. tó àwa rí pé ìjà ń bẹ láàrin Anna amílárí lórí Sárà àti Ágárì. ìjà jojúmọ́ ni bí ti ń bẹ láàrin Íbẹ́lì tí a gbé yẹ̀wò lọ́sẹ̀ tó lọ àti Kéènì. ìjà ni. so tí bá ń ṣẹlẹ̀ nínú ipa ara àtẹ̀mí náà ni pé wàhálà ni, kò lè kéèké wàhálà tí ò lè tán ni. bó ti sọ ní bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí pé ìjà láàrin ara àtẹ̀mí, ìjà tí ò lè tán láyé kò jẹ́ tó lè ṣètò rẹ̀. so a rí ìjọ lónìí tẹ́ ń gbára wọn jà. ẹlòmíì àwọn ìjọ méjì gan wọn túká, ìjọ méjì gan wọn fọ́. a rí ìjà lórí pẹpẹ, lórí pékèní ká wàásù, ká jèrè ọkàn, ká lo ẹ̀bùn wa, ká lo sẹ́rànṣẹ́ wa. bí ti ń bẹnu ayé Kéènì, ìlara, owú, aṣọ, òdì, bẹ́ẹ̀ náà ni bẹnu ayé ẹni tara lónìí. níbi tá a bá ti manifest àwọn nǹkan wọ̀nyí, kò sí nǹkan méjì tí mẹ́mẹ́ ju ìgbé ayé ara lọ. a rí Áṣíkì ní ọmọ ọdún mélòó, bí ọdún 17 years ìṣẹ́tàn. ó ní Ismail fi ju Áṣíkì lọ. síbẹ̀ wọn àtàsíkì gbé ó ti jẹ́ kéré tó náà nísìnyí, wàhálà àtìjà náà ni. kò sí ayọ̀nú ẹbí Abrahamu níwọ̀n ìgbà tí Ismail wà mẹ́. ìjà lónìí, ìjà lọ́la ni. nígbà kan wọ́n ti jáde kẹ́láfíà lè bá wa. so nítorí náà bàbá wo nú ayé wa táwọn ẹbí wa, àwọn àárín ọkọ àti ìyàwó, àárín ọmọ bàbá ọmọ ìyá, àárín ìdílé wa, nínú ẹgbẹ́ wa, nínú ìjọ Ọlọ́run, nínú agbo ìjọsíjọ, kí ni mo fa wàhálà lónìí? iṣẹ́ ara ni. àwọn ẹni ara àtẹnitẹ̀mí tí wọ́n kó papọ̀ ló ń fa wàhálà. àwa rí ní Genesis 21:8 yẹn, níbi tá a ti já Áṣíkì lẹ́nu ọyàn, lẹ́nu ọmú. àrí pé bẹ́ẹ̀ ni gbogbo ẹni tó bá jẹ́ ní tẹ̀mí agbọ́dọ̀ gbọ́yàn lẹ́nu ẹ̀. yẹn pé kì í ṣe nǹkan tí máa ń rọrùn, máa ń nira láti já ọyàn gbà lẹ́nu ọmọ tó lọ́rùn jù ni. bẹ́ẹ̀ ni láti fẹsẹ̀ lẹ̀ nítorí tó nira ni. pé gbogbo ohun tá à ń ṣe gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ yẹn, ń tá a mọ̀ sí ẹ̀ṣẹ̀ yẹn láti kúrò nínú rẹ̀, kò lè rẹ́ fà rọrùn fẹ́ni tí ń gbénu ara. so ẹni tẹ̀mí ló lè rọrùn fún ẹ rí pé tí a bá ń sọ nípa ẹ̀ṣẹ̀ nísìnyí à ń kó fún ọ dúró lọ́rọ̀ pé ẹ ti kàn wọ́n níbi tó dùn wọ́n, ẹ ti kàn níbi tó nira. wọ́n ní àìṣe no. and that's why pé ọ̀pọ̀lọpọ̀ gbogbo ibi tó tutù bá sí, ọ̀pọ̀lọpọ̀ wọn máa wá gbogbo ibi tó jẹ́ pé wọn ti ń wàásù ẹ̀ṣẹ̀, wọn ì dákọ̀ ẹ̀ṣẹ̀ lónìí yìí, wọn máa wá káàkiri nítorí pé kíni wọn àti ìjà wọn lẹ́nu ọyàn. bá àti gbọ́pá já Ismail lẹ́nu ọyàn, àwọn ọmọ ẹ̀ tẹ̀mí a máa ń gbọ́yàn lẹ́nu wọn, a máa ń gbà lẹ́nu ayé, à ń gbà wọn lẹ́nu ẹ̀ṣẹ̀, à ń gbà lẹ́nu ìbáyé rẹ̀. ó dàbí ìwé Hébérù 5:12 tó ní a gbọ́dọ̀ di ẹni tó àgbàlagbà tí kì í ṣe pé Kọ́ríńtì kìíní orí kìíní, Kọ́ríńtì kìíní orí 3 náà sọ fún wa wípé bàbá tó ń fi wàrà mílíkì fún wa gẹ́gẹ́ bí oúnjẹ lọ́dún mélòó, bọ́ọ̀gùn kan ti wà láì gbàtàn tí láǹgbà Jésù títí ọjọ́ ayé wọn. gbogbo ojúmọ́ ayé wọn pátá wọn ò ga kọjá ẹ gbàdúrà fún mi, ẹ bá ń gbà, ẹ gbàdúrà. àwọn ẹgbẹ́ ò ní relationship pẹ̀lú Ọlọ́run. tó ìgbé ayé ẹni tara ni. bí a bá bí wa a gbọ́dọ̀ dàgbà, ká mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sósì, káwa náà mọ̀ fẹ́ Ọlọ́run, ká lè gbóhùn Ọlọ́run, káwa náà mọ̀ bá lè pẹ́ Ọlọ́run. little assistance ni ó kàn kù látọ̀dọ̀ àwọn tó dúró lórí fún wa, kì í sí pé gbogbo ìgbà náà làwa sinmi gbogbo tá a jẹ́ lé wọn. bí wọ́n bá rí iná ẹ gbàdúrà fún mi, bí wọ́n bá lálàá ẹ gbàdúrà fún mi, wọ́n á tẹ nǹkan mọ́lẹ̀ ẹ gbàdúrà fún mi, kò sí kankan tí wọ́n lè dá sí nínú gbogbo ọjọ́ ayé wọn. àwọn tí wọ́n ń fún àwọn wòlíì èké lóúnjẹ lónìí, àwọn tó ń gbénu ara, àwọn tí ó dàgbà. bákan náà ìwé Gálátíì 4:8 fún wa, ó ní a kì í ṣe ẹrú mọ́ bí kò ṣe ọmọ ni wàá ṣe ẹrú. ṣùgbọ́n Ísákì jẹ́ ọmọ, Ismail jẹ́ ẹrú, ọmọ ẹrúbìnrin ni tá a gbé wa níwọlé. bẹ́ẹ̀ ni àwa tá a jọmọ ìgbàlà lónìí, tá a jọmọ ìjọba tá a jẹ́ tẹ̀mí lónìí, a kì í ṣe ẹrú, ọmọ ni wa, ọmọ Ọlọ́run, kì í ṣe ẹrú Ọlọ́run, àwòlé Ọlọ́run ni wa. gbogbo tí Ọlọ́run ní là ní àṣẹ sí. Ọlọ́run kó ràn wá lọ́wọ́ kí ọ̀rọ̀ yìí kò lè ní ipa àti pàtàkì náà yé wa, bó ti ń ṣe wa lójú òwú ní ipò àti ìpín wa nínú Kristi, lórúkọ la Jésù Kristi Olúwa wa. wọlé òkè tọ́nà Jeremáyà lẹ́kùn rẹ̀, táàtù ìpàdé ní wákàtí mi láàfin olùkọ́ bí sinmi Jésù Olúwa wa. Àmín.